ìyàwó gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyá gómìnà àná tó jẹ́ láàrin ọdún 2011 sí ọdún 2019 olóògbé isiaq abiola ajimobi èèyàn arábìnrin florence ajimobi ó mà ti sọ ọ̀rọ̀ tí ó fẹ́ dàbíi pé èèyàn fi ẹnu kò èyí tó ti di ariwo ńlá káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ kódà tó jẹ́ pé níṣe ni àwọn kan ni wọ́n ti ń pè wípé kí wọ́n gbé màmá náà lórí ọ̀rọ̀ tó sọ ọ̀hún, ṣùgbọ́n tí ìyàwó Ajímọ̀bí tó ti padà fèsì lórí awuyewuye tí wọ́n ń gbé kiri nípa rẹ̀ ọ̀hún, tó sì ti jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń sọ ọ́ àti pé kì í ṣe nǹkan tó ń sọ ni wọ́n ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára náà. Ǹjẹ́ kí ni Florence Ajímọ̀bí, ìyàwó olóògbé Isiaq Abiola Ajímọ̀bí, kí ló sọ tó di ariwo? Ó mà ní fọ́nrán fídíò kan tí wọ́n ń pín káàkiri orí ẹ̀rọ ayélujára níbi tí màmá náà tó ti ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó ti ń bá wọn sọ̀rọ̀ láti gbáradì fún ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 tó ń bọ̀ yìí. Nínú fọ́nrán náà yìí ni ìyàwó olóògbé Ajímọ̀bí ló ti ń jẹ́ kó di mọ̀ pé wèrè làwọn yóò fi jọ wo wèrè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 àti wípé bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP lásìkò yìí ló bá wò pé agbára làwọn yóò lò láti tún fi máa tẹ̀síwájú nínú ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, níṣe ni àwọn náà yóò jẹ́ kó di mọ̀ pé àwọn ní agbára òkè ìyún federal power láti fi gba ìjọba lọ́wọ́ wọn. Kódà ìyá náà jẹ́ kó di mọ̀ pé bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Ṣèyí Mákindé bó bá tún fẹ́ lo agbára ìyún agbára owó, wọn láwọn yóò jọ mọ̀ pé agbára owó ti àwọn ẹgbẹ́ òṣèlú APC ojú tiẹ̀ lọ lásìkò yìí, tó sì jẹ́ pé ọ̀rọ̀ tó wá di wàhálà sí Florence Ajímọ̀bí, ìyàwó olóògbé Isiaq Abiola Ajímọ̀bí lọ́rùn. Ó ní bó ṣe jẹ́ kó di mọ̀ wípé lọ́dún 2027 bí ẹni tó ń lọ sí ojú ogun ìyẹn wọ̀ ìní ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́, nítorí pé àwọn gbọ́dọ̀ gba ìpínlẹ̀ náà kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP tó ti ń ṣàkóso ẹ̀ láti ọdún 2019. Ọ̀rọ̀ yìí ló mà di ariwo ńlá tí ọ̀pọ̀ èèyàn tí wọ́n bẹnu àtẹ́ lu ìyàwó Ajímọ̀bí. Kódà àwọn kan sọ̀kò ọ̀rọ̀ sí màmá náà pé bó bá sọ pé ogun ní ètò ìdìbò náà, wọ́n ní gbogbo àwọn tó ń bá wí pé ká múra ogun ká rọra sọ fún pé kó mú ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ láti ṣíwájú ogun ọ̀hún káwọn tó tẹ̀lé wọn. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ọ̀hún tó di ariwo ńlá ni ìyàwó Ajímọ̀bí ló máa sọ̀rọ̀ síta nínú àtẹ̀jáde tó fi síta ètò ti tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ ní obìnrin ọmọ bíbí orílẹ̀-èdè Lebanon náà ló ti jẹ́ kó di mọ̀ pé òun ò sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ o, ó náà parọ́ mọ́ òun ni. Ó ní ẹ̀rọ ayélujára artificial intelligence AI ni wọ́n lò láti yí ohun àti ẹnu òun bí gbà pé òun lòun sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀, tó sì ní káwọn èèyàn kan má ṣe dáhùn nítorí pé òun ò sọrú ẹ̀ rárá àti rárá.